Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì ní ọ̀fẹ́. Orin Dafidi orí 5. Fi etí sí ọ̀rọ̀ mi, Olúwa, kíyèsí àròyé mi. Fi etí sí ohùn ẹkún mi, ọba mi àti Ọlọ́run mi. Nítorí pé ọ̀dọ̀ rẹ lèmi ó máa gbàdúrà sí. Ohùn mi ni ìwọ ó gbọ́ lí òwúrọ̀. Olúwa, lí òwúrọ̀ lèmi ó máa gba àdúrà mi sí ọ. Èmi ó sì máa wòkè. Nítorí tí ìwọ kìí ṣe Ọlọ́run tí ń ṣe inú dídùn sí ìwà búburú. Bẹ́ẹ̀ ni ibi kò lè bá ọ gbé. Àwọn agbéraga kì yóò lè dúró níwájú rẹ. Ìwọ kórìíra gbogbo àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ìwọ ó pa àwọn tí ń ṣe èké run. Olúwa yóò kórìíra àwọn ẹni ẹ̀jẹ̀ àti ẹni ẹ̀tàn. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi ó wá sínú ilé rẹ lé ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ. Nínú ẹ̀rù rẹ lé èmi ó tẹríba sí ìhà tẹ́ḿpìlì mímọ́ rẹ. Tọ́ mi, Olúwa, nínú òdodo rẹ, nítorí àwọn ọ̀tá mi. Mú ọ̀nà rẹ tọ́ tààrà níwájú mi, nítorí tí òtítọ́ kan kò sí lé ẹnu ẹnikẹ́ni wọn. Ìkà kíkà ni ìhà inú wọn. Isà òkú tí ó ṣí sílẹ̀ lé ọ̀fun wọn. Ahọ́n wọn ni wọ́n fi ń pọ́n ni. Ìwọ dá wọn lẹ́bi, Ọlọ́run, kí ó ti ipa ìmọ̀ ara wọn ṣubú. Já wọn kúrò nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrékọjá wọn, nítorí tí wọ́n ti ṣọ̀tẹ̀ sí ọ. Nígbà náà ni gbogbo àwọn tí ń gbẹ́kẹ̀lé ọ yóò yọ̀. Láé wọn ó máa hó fún ayọ̀, nítorí tí ìwọ dáàbò bò wọ́n. Àti àwọn tí ó fi orúkọ rẹ pẹ̀lú yóò máa yọ̀ nínú rẹ. Nítorí ìwọ, Olúwa, ni yóò bùkún fún olódodo. Ojú rere ni ìwọ ó fi yí i ká bí asà.